Kíní àkíyèsí kọ̀tún tó wẹ̀ máa sọ fún àwọn ojú ewu lọ́wọ́ ọmọ dàgbà wọn. Ìdàgbà orò ṣíṣe ìjọ ọdún ìyábámálà kílẹ̀ ìdàgbà obìnrin kan gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ti ṣe ń ṣe rí. Àkíyèsí lílá. Là ń fẹ́ fún kó padà sí nítorí àwọn ọmọ kan máa ń ṣẹlẹ̀ kọjá wa lọ bí wọ́n bá ń lọ igbó èèpà òròdé làwọn ọkùnrin ní wọ́n ṣe èyí fún olóyè wọn bá tẹ̀lé àmọ́ láti ọdún mélòó kan wá lọ kódà ìdàgbà ọkùnrin lọ́mọdé bọ̀ wọ́n ti jẹ́ ọláyé wọn jẹ́ kùn yé ọ̀ṣẹlẹ̀ ọdún ilé àwọn àgbàlagbà wọn ìyẹn lọ́mọ ṣàkíyèsí rẹ̀ àwọn obìnrin lọ́dún ìdàgbà ìjọ yìí gbogbo àwọn ọmọkùnrin ìdàgbà ọkùnrin yìí ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí ká má tó lu rẹ̀ pẹ̀lú gángan yẹn ó lè ṣe kó lè gba gbogbo ilé olóyè lọ àárọ̀ ọmọlúwọ́sẹ̀ ṣùgbọ́n bá ń lọ igbó gángan ọ̀gbọ́dọ̀ tọ́jú ìyẹn wọ́n ń ṣe àǹkó gángan àfọ̀njẹ kí ni ẹ̀wọ̀ ọlọ́jẹ́ ni wọ́n pè é làwọn àgbàlagbà wọn pè é irú rẹ̀ kọ́ má tó wáyé kápẹ́ àtúntà kìí gbogbo náà ètò ìgbó má ti gbèrí àwọn máa ṣe ètùtù kan ló má jẹun yóò tó nǹkan ní máa bá ètùtù náà jẹ àdúgbòdò fún ọlọ́gbọ̀n bá lọ́jẹ́ àlàyé mọ̀ sí. Àwọn bàbá wa ti sọ̀rọ̀ wọn àkíyèsí pípọ̀ ìyálé kì í gbogbo àwọn amọ̀ṣòwò ṣàkíyèsí àwọn ìyàwó tó wá ṣàkíyèsí ẹ̀jọ̀ fún ká ṣèwò rẹ̀ ká bá bàa jì sí òfin wọ́n bá bàjẹ́ pé tuntun yẹn à ń ṣe àwa náà lè tọ́ máa dà sí èrí fún lọ́wọ́ kódà akọ gángan jẹ́ àlọ́gbó láti kọ ìjàmbá ọkọ̀ rẹ̀ ẹ̀rì dọ́kà àwọn àkíyèsí wọn yà wọ́n sí abẹ́rẹ́ wa fáfà nira wa náà ọ̀jẹ̀ pé àfọwọ́ sọ pé àbáwọ̀ ló wọ̀ bẹ́ẹ̀ ìyá fún mi ìdá ló wà ọ̀jẹ̀ rẹ̀ àwọn yóò bẹ́ẹ̀ lọ tán bàbá yóò bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ kan lọ́yẹ̀ eré wọn dọ́kà arọ́ra wa abẹ́rẹ́ wa lè ká ṣe ọdún náà ìrọ̀ dọ́kà máa ní èdè èdè. Ẹ ṣeun gan. Bàbá ti sọ̀rọ̀ ọ̀sẹ̀ ọ̀pọ̀ náà sọ àdìgbọ̀n nítorí pé bàbá ń lọ bú ìdàbọ̀ obìnrin ló ṣe rí bàbá sì ń bọ̀ náà ìdàbọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ ìdàbọ̀ obìnrin bọ́ sí náà bàbá ti sọ nínú àwọn ọmọ tẹ́lẹ̀ àwọn ọ̀fẹ́ mọ̀ ọ́ ní ọ̀tọ̀ gbọ́ mi yé dáadáa àgbọ̀yé obìnrin tó máa ń lọ ọkùnrin náà bá ń lọ bó ọkùnrin gbọ́ gbọ́ náà wọ́n sì mọ obìnrin náà ìjọ náà bá gbọ́ kìnní kan. Ẹ ṣeun bàbá. Òun ní pé bí ọdún náà bá ti ń bọ̀ ń bọ̀ yìí kan bàbá gba ilé ìbíbẹ́ẹ̀dì kan bàbá gba ibì kan lọ a máa gbọ́rọ̀ ní ìbáfọ̀ ẹ̀ máa gún ní wọ́n máa ké ọrọ̀ ọmọ ké àgbà máa gún wọ́n sì jẹun yé kọ̀tọ̀ ọ̀nà rárá fún ètò ìyànjẹ nítorí pé ìdùnnú náà kọ́lé gbà kọ̀tọ̀ ọ̀nà gidigidi ká dákun ká dábọ̀ lóòótọ́ bí ọdún máa ń bọ̀ nǹkan náà làwọn máa gbọ́ nínú ọmọ máa dùn ṣùgbọ́n bí ti bẹ́ẹ̀ kọ́ ìgbà yá ti ń gbọ́ òwúrò náà bá a ti ń gbọ́ òun mọ́jọ́ náà bá a ti ń gbọ́rọ̀ àgbárò náà bá iye gbogbo ẹni tó wọ́n tún á ń dúró sí bóró náà bá tó ọdún náà ká tó máa gbọ́ gbogbo kálukú wọn yóò wọ àwọn máa ń ṣe irú fún ẹ wọ́n dàkú tó ọlọ́run àfọlọ́run bẹ̀ wọ́n sì fún ìṣẹ̀kí náà fún bẹ̀ wọ́n dáwọ́ rẹ̀ dúró àbẹ́ nítorí onígbà tí ẹ bá sọ fún bá ń sọ fún sẹ́yìn lọ́ba gbọ́ bí o bá mú iṣẹ́ à á ké sí àwọn agbófinró pé o lè má ba ọdún jẹ́ pọ̀ ní ìyẹn ọba nípalẹ̀ kí rẹ̀ wọ́n bá bá ṣe tuntun kọ́tọ́ wa gbà kiri rẹ̀ ló jẹ́ àlàyé náà káfù fún wọn káfù ṣe ìrántí fún kálukú ọgbọ̀n ló jẹ́ àlàyé ìmọ̀ọ́ṣe fún àfikún ìmọ̀ọ́ṣe fún owó wọlé òun rẹ̀. Ẹ kó tó di pé a máa lọ tí bàbá ó fún àdúrà tì a ní ká fi tó gbogbo wa létí pé dimanche 17 août òun ni ọdún Orò 2025 ọbọ sí ẹ̀ta náà máa jẹ́ mardi 19 août ṣíṣe èjì náà máa jẹ́ samedi 23 août ṣíṣe gbẹ̀ngbẹ̀ng ẹ̀tàdógún náà máa jẹ́ mercredi 3 septembre òun ni ẹ̀tàdógún Orò ọdún ní gbogbo wa aṣàmọ́dún o. AEF TV mi ò lè gbé kó ń bẹ̀ rárá o èmi àti iléeṣẹ́ tẹlifíṣàn yẹn àjọlẹ̀pọ̀ ni.